Ẹ káàbọ̀ sí ẹ̀kọ́ kíkà ojoojúmọ́ ti ìjọ ẹ̀dá tuntun. Òní ọjọ́ kẹrìndínlógún oṣù kẹfà ọdún 2025. Àkòrí: ìpè láti jẹ́ ènìyàn mímọ́. Ìwé orin 1 fún mi ní ìwà mímọ́ ìgbóná ọkàn. Ẹ̀kọ́ àkọ́sórí: nítorí ó ti fi ṣe ẹ̀ṣẹ̀ nítorí wa, ẹni tí kò mọ ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ rí, kí àwa lè di òdodo Ọlọ́run nínú rẹ̀. Ìwé Kọ́ríńtì kejì orí 5 ẹsẹ̀ 21. Bíbélì kíkà: ìwé Róòmù orí 1 ẹsẹ̀ 1 títí dé 14. Pọ́ọ̀lù, ìránṣẹ́ Jésù, ẹni tí a ti pè láti jẹ́ àpọ́stélì, tí a sì yà sọ́tọ̀ láti wàásù ìhìnrere Ọlọ́run. Ìhìnrere tí ó ti ṣe ìlérí tẹ́lẹ̀ rí láti ẹnu àwọn wòlíì rẹ̀ nínú ìwé mímọ́ ní ti ọmọ rẹ̀, ẹni tí a ti bí láti inú irú ọmọ Dáfídì nípa ti ara, ẹni tí a ti pinnu rẹ̀ láti jẹ́ ọmọ Ọlọ́run nínú agbára gẹ́gẹ́ bí ẹ̀mí mímọ́ wá nípa àjíǹde kúrò nínú òkú, àní Jésù Kristi Olúwa wa. Láti ọ̀dọ̀ ẹni tí a ti rí oore ọ̀fẹ́ àti jíjẹ́ àpọ́stélì gbà fún ìgbọràn ìgbàgbọ́ láàrin gbogbo orílẹ̀-èdè nítorí orúkọ rẹ̀, ẹ̀yin pẹ̀lú sì wà lára àwọn tí a pè sọ́dọ̀ Jésù Kristi, sí gbogbo àwọn àyànfẹ́ Ọlọ́run tí ó wà ní Róòmù, tí a ti pè láti jẹ́ ènìyàn mímọ́. Oore ọ̀fẹ́ àti àlàáfíà fún yín láti ọ̀dọ̀ Ọlọ́run Bàbá wa àti láti ọ̀dọ̀ Olúwa wa Jésù Kristi. Ní àkọ́kọ́, mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi fún gbogbo yín, nítorí à ń ròyìn ìgbàgbọ́ yín káàkiri gbogbo ayé. Ọlọ́run ṣáà ni ẹlẹ́rìí mi, ẹni tí èmi fi gbogbo ẹ̀mí mi sìn nínú ìhìnrere ọmọ rẹ̀, bí ó ti ṣe pé ní àìsinmi ni èmi rántí yín nígbà gbogbo nínú àdúrà mi ìgbà gbogbo. Mo tún gbàdúrà wípé nípa oore ọ̀fẹ́ Ọlọ́run kí ọ̀nà ó ṣí fún mi láti wá sọ́dọ̀ yín, nítorí èmi ń fẹ́ gidigidi láti tọ̀ yín wá, kí èmi lè fún yín ní ẹ̀bùn ẹ̀mí díẹ̀, kí a bá lè sọ yín di alágbára nínú Olúwa. Èyí ni pé kí a lè jẹ́ ìwúrí fún ara wa nípa ìgbàgbọ́ ẹnìkọ̀ọ̀kan wa. Mo fẹ́ kí ẹ mọ èyí, ẹ̀yin ará mi, pé mo ti gbìyànjú lọ́pọ̀ ìgbà láti tọ̀ yín wá, ṣùgbọ́n ìdíwọ́ wà fún mi kí èmi ó lè jèrè ọkàn díẹ̀ lára yín, gẹ́gẹ́ bí mo ti ní láàrin àwọn aláìkọlà yòókù. Nítorí mo jẹ́ ajigbèsè sí Gíríkì àti sí àwọn aláìgbédè tí kìí ṣe Gíríkì, sí àwọn ọlọ́gbọ́n àti sí àwọn aṣiwèrè. Ẹ̀kọ́: ìhìnrere Jésù wà fún gbogbo ènìyàn láì ya ẹnikẹ́ni sọ́tọ̀. Gbogbo àwọn tó gbà á tí wọ́n sì gbàgbọ́ nínú ẹ̀dá méjì tí Jésù Kristi di ọmọ ẹgbẹ́ ti ìdílé Ọlọ́run. Ìyẹn ni pé àwọn tí wọ́n gbàgbọ́ pé a bí Jésù láti ọ̀dọ̀ Màríà wúńdíá, ìṣẹ̀dá ènìyàn, àti nínú ìwà àtọ̀runwá rẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. A rí ẹ̀rí ńlá fún èyí nínú àjíǹde rẹ̀ kúrò nínú òkú. Èyí ni ìròyìn tí ó dára. Jésù ṣí ilẹ̀kùn fún oore ọ̀fẹ́ àti ìfẹ́ Ọlọ́run láti tú sórí wa nípasẹ̀ ikú àti àjíǹde rẹ̀. Àwọn onígbàgbọ́ òtítọ́ ni a pè láti jẹ́ ènìyàn mímọ́. Nítorí náà, ìjẹ́mímọ́ jẹ́ ẹ̀rí tòótọ́ pé a ti gba ọkùnrin kan là. Àwọn ènìyàn mímọ́ ní láti gbé mímọ́ lẹ́yìn ìgbàlà, nítorí wọ́n jẹ́ olùfẹ́ àti ọmọ ẹ̀yìn òtítọ́ ti Kristi. Èso ìwà mímọ́ ni yóò jẹ́ ká mọ àwọn ọmọ Ọlọ́run. Kí ìjẹ́rìí àti ìwàásù ìhìnrere wa lè lọ síwájú, a ní láti jẹ́ adúróṣinṣin pátápátá àti láti ní ìtẹríba fún ìfẹ́ Kristi, tí ṣe gbọ́ràn sí àwọn àṣẹ rẹ̀, kí a sì fi tinútinú àti ìrẹ̀lẹ̀ sìn ín pẹ̀lú gbogbo àyà wa. A jẹ́ ajigbèsè oore Olúwa àti ẹ̀bùn ìgbàlà rẹ̀. A jẹ Kristi ní gbèsè láti fi tàdúrà kéde ìhìnrere fún àwọn ènìyàn
tí ó wà ní àyíká wa àti gbàdúrà pẹ̀lú òtítọ́ fún àwọn ènìyàn tí ó jìnnà sí wa, pàápàá jùlọ àwọn tí kò tíì gba Kristi gẹ́gẹ́ bí Olúwa wọn. Àwọn ìdí tí a fi ń ṣe iṣẹ́ ìránṣẹ́ kò yẹ kó jẹ́ nípa èrè, ṣùgbọ́n nípasẹ̀ ìfẹ́ ti Kristi. A ní láti ṣe ìrànlọ́wọ́ fún àwọn ẹlòmíràn láti rí ìgbàlà àti ìdánilójú pé ìhìnrere Kristi ní agbára láti gbàlà. Ẹ̀kọ́ àmúrelé. Àwa ní èpísítélì tí ayé ń kà. Lo gbogbo àǹfààní tí o ní láti pín ìhìnrere fún àwọn tí ó wà ní àyíká rẹ. Àdúrà. Olúwa, fún mi ní agbára láti gbàdúrà nígbà gbogbo àti pípín ìhìnrere pẹ̀lú gbogbo ènìyàn tí mo bá pàdé. Ẹ̀mí Mímọ́ ràn mí lọ́wọ́ láti gbé ní ìbámu pẹ̀lú àpẹẹrẹ Jésù, fífi ìfẹ́ rẹ̀ hàn sí gbogbo ènìyàn. Àmín. Títí di ọ̀la, ó dàbọ̀.